tá a bá sọ nípa ọba ní ilẹ̀ Yorùbá tàbí ilẹ̀ Nàìjíríà, a ò lè fọwọ́ rọ́ ọba Ọ̀yọ́ sẹ́yìn nílẹ̀ Nàìjíríà ká tó wá sọ pé ní ilẹ̀ Yorùbá, tí àwọn kan náà sì ń sọ pé bóyá ẹni tó jẹ́ ọba ìlú Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí pé ọba Ọwọ́adé, wípé bóyá kì í ṣe àwọn ló ipò náà tọ́ sí. Ìlú Ọ̀yọ́, orúkọ rẹ̀ ni wọ́n fi sọ ìpínlẹ̀ Ọ̀yọ́, nítorí náà kò yẹ kí ẹni tó jẹ́ ọba ìlú Ọ̀yọ́ iwájú tó júgun gbé, ó yẹ kó wà lára àwọn tí ó jẹ́ bí abẹnugan tàbí aṣáájú tó yẹ pé láti mú kí ètò ayẹyẹ 50 ọdún tí wọ́n dá ìlú Ọ̀yọ́ sílẹ̀ láti jẹ́ kó lárinrin, láti jẹ́ kó dùn. Àtúnkòdé ló ní kẹ̀ǹkẹ́lúkẹ, ajá àbálẹ̀ ni bí ẹmu lọ́rọ̀gán, ẹ máa dùn wìtìwìtì bí àkàrà òṣù. Mo kí yín níbi ẹ tí ń wò wá jákèjádò àgbáyé. Tóbi Fáṣùgbà lórúkọ mi o. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, ẹ tún wò ó lóní bẹ́mbẹ́yẹ́kẹ́. Ní dédé àsìkò yìí nílé agbára, mo ní Lámèyító Àwùjọ, mo ní ọ̀mọ̀wé pẹ̀lú mi, olùkọ́ èdè Yorùbá tí sì ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ni wọ́n jẹ́. Bákan náà àgbàlagbà tó ti lọ́jọ́ lórí nínú ìrírí pàápàá ni wọ́n sì tún jẹ́. Mo fi tayọ̀ àti ìdùnnú kí wọn, mo sì fi gbé wọn wọlé sórí ètò yìí. Olóyè ọ̀mọ̀wé Adésọjí Adérẹ̀mí Fájẹyọ̀, tí wọ́n jẹ́ olú ọmọ Agbáṣàga ìlú Ìlá Ọ̀ràngún, ọmọ Ògbóyè. Mo kí yín, ẹ kú dédé wòyí. Atọ́kùn, mo kí yín. Ẹ ṣeun. Tí ẹ tún jẹ́ olùdarí iléeṣẹ́ yìí tó ń gbé ètò sórí afẹ́fẹ́ fún ìgbádùn gbogbo mùtúmùwà nílẹ̀ yìí àti lókè òkun. Mo kí yín. Iléeṣẹ́ yìí kò ní dàrú. Iléeṣẹ́ yìí yóò máa lọ sókè ni o. Àmín. Gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ wa, a dúpẹ́ lọ́wọ́ yín nílẹ̀ yìí ni àti lókè òkun. A rọ̀ yín pé kí ẹ máa gbọ́ wa, kí ẹ máa tẹ́tí sí wa, nítorí pé àwọn ìtàn aládùn tí ó lè kọ́ni lẹ́kọ̀ọ́, tí ó kọ́ni lọ́gbọ́n ni a máa mú wá lórí ní iléeṣẹ́ yìí. Ẹ máa bá wa bọ̀. Ẹ ṣeun ọ̀mọ̀wé olóyè Fájẹyọ̀. Kì í ṣe àní-àní, kò dẹ̀ sí iyèméjì kankan bẹ́ẹ̀. Ń tá a mọ̀ ni ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti pé 50 ọdún tí wọ́n sì ń ṣe kùkù kẹ̀kẹ́ ayẹyẹ pópé 50 ọdún báyìí. Ibi tá a bá sì ti rírú ẹ̀, gbogbo àwọn ẹni bí ẹni, èèyàn bí èèyàn, pàápàá jùlọ nínú irú ìpínlẹ̀ bẹ́ẹ̀ ni máa ń kọ́wọ́ tì í lẹ́yìn, torí ó jẹ́ ọjọ́ kan àmì àti àwọn àsìkò àmì fún ìpínlẹ̀ yẹn. Ìpínlẹ̀ Ọ̀yọ́ pé 50 ọdún 50. Àwọn ọba aládé gbogbo wọn náà ń péjú pésẹ̀ síbi ètò náà, ṣùgbọ́n àwọn èèyàn ń sọ, ìròyìn sì ń gbé wípé Aláàfin Ọ̀yọ́ ọba Akeem Ọwọ́adé wọn ò yọjú síbi Ọ̀yọ́ at 50. Kí lẹ rò pó fà á? Ẹ ṣé, kí n tó bẹ̀rẹ̀ báyìí pé nígbà tí a bá ń sọ nípa ìpínlẹ̀ Ọ̀yọ́, a rí i pé a ní ẹkùn ìwọ̀ oòrùn gbà kan tí Ìbàdàn jẹ́ olú ìlú. Lẹ́yìn ìgbà tí a gba òmìnira, nígbà tí àwọn ológun dé orí àlééfà tí wọ́n gba ìjọba, a ní nǹkan tí a ń pè ní Western State. Lẹ́yìn ìgbà yẹn, nígbà tí wọ́n di Western State tá à ń sọ yìí, ìpínlẹ̀ Ògùn wà ní abẹ́ rẹ̀ ńgbà yẹn, wọn àti ìmọ̀ jẹ́ ìpínlẹ̀ Ògùn. Ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n wà ńbẹ̀ tí wọ́n di ìpínlẹ̀ Ọ̀yọ́ nísìnyí. Ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Oǹdó àti Èkìtì wọ́n wà ńbẹ̀. Nígbà tó wá di ọdún 1976 ni wọ́n wá dá ìpínlẹ̀ Ọ̀yọ́ sílẹ̀, níbi tí wọ́n ti wá yọ àwọn ìpínlẹ̀ bíi Ògùn, ìpínlẹ̀ bíi Oǹdó ni wọ́n yọ ọ́lẹ̀ nígbà yẹn. Ṣé pé ọdún 1991 ni wọ́n tó wá yọ ìpínlẹ̀ Ọ̀ṣun kúrò lára ìpínlẹ̀ Ọ̀yọ́, tí wọ́n yọ ìpínlẹ̀ Èkìtì kúrò lára ìpínlẹ̀ Oǹdó. Nítorí náà a rí àwọn ìlú tó wà lábẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ nísìnyí. Síbẹ̀síbẹ̀ Ìbàdàn náà ni olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́. Tá a bá sì tún wá wò ó, tá a bá sọ pé ìpínlẹ̀ Ọ̀yọ́, a rí pé orúkọ ìlú Ọ̀yọ́
ni wọ́n fi sọ ìpínlẹ̀ Ọ̀yọ́. Nítorí náà ọ̀rọ̀ nípa ìlú Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ọ̀yọ́, a rí pé ìlú Ọ̀yọ́ ó kó ipa pàtàkì nípa orúkọ tí ìpínlẹ̀ Ọ̀yọ́ ń jẹ́. Ṣé à ń pé láyé àtijọ́ pé Ọ̀yọ́ Empire tá à ń sọ nítorí pé Ọ̀yọ́ Empire ń gbà yẹn agbára wọn hẹ̀rẹ̀ǹtẹ̀, jẹ́ pé ọba Ọ̀yọ́ ó ní agbára lórí àwọn ilẹ̀ Yorùbá àti àwọn orílẹ̀-èdè àti àwọn ìlú míì tó lẹ́yìn odi ilẹ̀ Yorùbá, bóyá ilẹ̀ olómìnira Benin, kódà lórílẹ̀-èdè Nàìjíríà àwọn bí ilẹ̀ Tápà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìlú Ọ̀yọ́ ó lágbára lórí rẹ̀ ńgbà yẹn, pàápàá Ọ̀yọ́ ọjọ́un tí à ń pè ní Old Ọ̀yọ́ Empire. Ìyẹn fi hàn pé ìlú Ọ̀yọ́ orúkọ rẹ̀ ni wọ́n fi sọ ìpínlẹ̀ Ọ̀yọ́. Nítorí náà kò yẹ kí ẹni tó jẹ́ ọba ìlú Ọ̀yọ́ iwájú tó júgun gbé, ó yẹ kó wà lára àwọn tó jẹ́ bí abẹnugan tàbí aṣáájú tó yẹ pé láti mú kí ètò ayẹyẹ 50 ọdún tí wọ́n dá ìlú Ọ̀yọ́ sílẹ̀ láti jẹ́ kó lárinrin, láti jẹ́ kó dùn. Nítorí pé gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú, ẹ̀wẹ̀ tá a bá sọ nípa ọba ní ilẹ̀ Yorùbá tàbí ilẹ̀ Nàìjíríà, a ò lè fọwọ́ rọ́ ọba Ọ̀yọ́ sẹ́yìn nílẹ̀ Nàìjíríà ká tó wá sọ pé nílẹ̀ Yorùbá. Nítorí náà ọ̀kan lára àwọn aṣíwájú ọba nílẹ̀ Nàìjíríà àti nílẹ̀ Yorùbá ni ìyẹn gbé. Nítorí náà tí èèyàn bá jẹ́ bí àgbà, Yorùbá ní àgbàlagbà wà lọ́jà, kó rí ọmọ tuntun wọ́. Gbígbọ́n mi sí omi ò tó bá tiẹ̀ wà láàrin bóyá àwọn àti ọba ni o tàbí gómìnà, ọbẹ̀ mì níkùn àgbà. Àwọn nǹkan kan wà tí àgbà gbọ́dọ̀ ṣe tí àwọn èèyàn ò ní fura sí pé awọ̀ wà láàrin wọn. Ìyẹn bẹ́ẹ̀ mo kàn fi ṣe ìyẹn ṣe ìpàjùbà ni. Nípa ohun tẹ́ ẹ béèrè pé kí ló lè fà á bí, nǹkan tí ó fà á pọ̀. Bó ti jẹ́ pé ọba Àwọ̀adé, ẹni tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó fọwọ́ sí láti jẹ́ ọba ni, ẹ rí i pé gbọ́nmi sí omi ò tó wà láàrin gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn afọbajẹ ìlú Ọ̀yọ́. Torí pé ọ̀tọ̀ ni ẹni tí àwọn afọbajẹ fẹ́nu kò lé lórí, ṣùgbọ́n ìyẹn kì í sọ̀rọ̀ ọjọ́ òní. Ṣùgbọ́n tí à ń gbọ́ wípé bóyá àwọn tí Ọ̀yọ́ fọwọ́ sí pé bóyá wọ́n ti fún àwọn tí àwọn Ọ̀yọ́ mèsì fọwọ́ sí, bóyá wọ́n ti fún bóyá ọba yẹn ni tí wọ́n fọwọ́ sí, bóyá wọ́n ti fún ọ ní ẹ̀gúnjẹ tàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ rí i pé awuyewuye wà láàrin ìyẹn, tí àwọn kan náà sì ń sọ pé bóyá ẹni tó jẹ́ ọba ìlú Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí pé ọba Àwọ̀adé, wípé bóyá kì í ṣe àwọn ló ipò náà tọ́ sí. Ìyẹn bẹ́ẹ̀ Awogedengbe. Ṣé ẹ sì mọ̀ pé láàrin yẹn ó dàbí ẹni pé àjọṣepọ̀ tó dán mọ́rán wà ní àárín gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ọba Àwọ̀adé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, pàápàá ṣáájú kí wọ́n tó fi wọ́n jọba àti lẹ́yìn ìgbà tí wọ́n fi wọ́n jọba. Bóyá ibi tí ọ̀rọ̀ ti wá wọ́ wá ni nígbà tí gómìnà wọ́n wá fọwọ́ sí pé lọ́wọ́lọ́wọ́ báyìí o gómìnà ẹni tó jẹ́ ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ìyẹn ọba Rasheed Adéwọ̀lú Ládọjà, ni kí ó jẹ́ alága ọba lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìyẹn ló wá fa ìkùnsínú láàrin gómìnà àti Aláàfin Ọ̀yọ́. Ẹ sì rí i pé nígbà tí ọba Ládọjà náà ìgbà tí wọ́n dórí ìtẹ́, gbọ́nmi sí omi ò tó ìjàgbá ti ń wà láàrin àwọn àti Aláàfin. Ìjàgbá ti ń wà láàrin, ẹ rí i pé ọba Ládọjà sọ àwọn ọ̀rọ̀ kan wípé òun lè lo agbára, wípé kí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ kó lo agbára tó yẹ pé yóò mú kí ọba ìlú Ọ̀yọ́ gan
kó wà ní ipò ẹ̀yìn. Ó ní òun lè lo agbára torí pé tí wọ́n bá wo ìlú Ìbàdàn, ilẹ̀ Ìbàdàn, àwọn tó wà nílé ìgbìmọ̀ asòfin nílẹ̀ Ìbàdàn, àwọn èèyàn aṣojú tó wà nílé ìgbìmọ̀ asòfin nílẹ̀ Ìbàdàn, wọ́n ju àwọn tó wà ní abẹ́ ìṣàkóso ìlú Ọ̀yọ́ lọ, pé ó lè lo agbára yẹn. Ẹ rí i pé gbọ́nmi sí omi tó wà láàrin wọn ní àsìkò tí ọba Olúbàdàn tó dórí àlééfà. Ìyẹn jẹ́ nǹkan mìíràn tó fa ètò ṣokùnfà bí ọba ìlú Ọ̀yọ́ tí ò fi wá sí ibi ayẹyẹ. Yorùbá bọ̀ wọ́n ní kò yẹ ká bẹ́ nìkan jà ká fi ọwọ́ gún gbogbo ará ilé lójú. Ọba Ọ̀yọ́ ti lọ́pọ̀ ìgbà ló jẹ́ pé ọbẹ̀ kò yẹ kó mọ mì níkùn àgbà. Bọ́rọ̀ bá rí báyìí kò yẹ bó ṣe lè jẹ́ wípé ọba Ọ̀yọ́ ni wọ́n. Ìlú Ọ̀yọ́ ni wọ́n fi sọrí ìpínlẹ̀ Ọ̀yọ́. Nítorí náà kò yẹ kí ọba kó wá sọ pé àwọn ò ní wá sí irú ayẹyẹ yìí. Tí a bá sì sọ pé nípa 100 ọdún, yálà tí tó jẹ́ ènìyàn ni o tàbí tó jẹ́ ìpínlẹ̀, ọdún tó jẹ́ ó lámì ni, tó sì yẹ pé èèyàn gbọ́dọ̀ ṣe ayẹyẹ náà bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Nítorí náà kò yẹ kí a wá mọ̀ rí ọba ìlú Ọ̀yọ́ nírú ayẹyẹ náà kí wọ́n á sọ pé bóyá àwọn ò mọ̀ yan gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn ò mọ̀ yan lódì. Wọ́n yan ọba ìpínlẹ̀ Ọ̀yọ́, ọba ìlú Ìbàdàn lódì. Ìyẹn fi hàn pé wọ́n ti yan ìpínlẹ̀ Ọ̀yọ́ lódì nìyẹn. Wọ́n sì ti yan ọ̀kan lára ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá lódì. Kò yẹ kí ọ̀rọ̀ rí báyìí. Ó yẹ kí wọ́n lọ bẹ̀. Yorùbá bọ̀ wọ́n ní òkun kì í wó ruru káwa ruru. Gómìnà kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ ni ó máa ń tẹ̀lé àwọn ìlànà láti yan àwọn lọ́balọ́ba. Gómìnà kan ti wà tó jẹ́ pé ó sọ pé ọba ìlú Ọ̀yọ́ ni kó jẹ́ alága ọba. Gómìnà kan sì wà tó jẹ́ pé ó sọ pé láàrin Aláàfin, Olúbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ni wọ́n ti máa yí láàrin ara wọn ọdún méjì méjì. lọ́dún méjì méjì. Nítorí náà bóyá irú èyí tí àwọn tó ṣe ṣáájú, bóyá irú ẹ̀ náà lẹ́ni náà fẹ́ ṣe pé ó dá o pé kẹ́ni náà lo ọdún tiẹ̀, tó bá yá bóyá Aláàfin Ọ̀yọ́ ni ó ti lo ọdún tiẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn míín sì wà tó jẹ́ pé mo ti rí ìpínlẹ̀ kan, bóyá ìpínlẹ̀ Ọ̀ṣun, tó jẹ́ pé Ọọ̀ni Ilé-Ifẹ̀ ni wọ́n sọ pé ó jẹ́ ọba ọba títí láéláé. Wọ́n sì yan àwọn míì tó jẹ́ pé láàrin wọn wọ́n á máa yí ipò yẹn, bóyá láàrin Ọwá ti Iléṣà àti Ọ̀ràngún Ìlá. Tó náà ìpínlẹ̀ kọ̀ọ̀kan Yorùbá sì ní wọ́n ní ìdánilú ìṣèlú, eégún ní gbowó ìlú Òṣogbo, orò àsìgbà ti jìbò. Lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn gómìnà ní olórí ní ìpínlẹ̀ o. Nípa ètò òṣèlú ìjọba tuntun tó dé, wọ́n fi àwọn lọ́balọ́ba kì í ṣe ipò aṣáájú ni wọ́n wà báyìí. Kétò òṣèlú pàápàá támúnisìn tó dé làwọn lọ́balọ́ba ti wà ní aṣáájú. Ṣùgbọ́n nígbà tí ètò ìjọba amúnisìn ti dé láti ọdún 1861 tí a sì gba òmìnira láti ọdún 1960, kì í ṣe ipò aṣáájú làwọn lọ́balọ́ba wà. Nítorí náà ọmọ tí ayé bá bí sì ni ayé ń pọ̀n báyìí. Nítorí náà gómìnà Aláàfin Ọ̀yọ́ mo rọ̀ wọ́n gẹ́gẹ́ bí àgbà wípé kí ó jọ̀wọ́ kí ó fọwọ́ wọ́nú kó mọ̀ di pé bóyá wọ́n wá bá torí pé lásìkò tá a wà mo ti sọ ṣáájú náà pé àwọn ọba tí wọ́n bá ń bá gómìnà takàngbọ̀n lọ́pọ̀ ìgbà àwo wọn máa ń sùn lébi o. A ti rí ọba Ọlágbẹ̀gì ti ìlú Ọ̀wọ̀
tí ó bá olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ta kàngbọ̀n a rí i pé wọ́n lé wọn kúrò lórí ìtẹ́ ńgbà yẹn bẹ́ẹ̀ pé lẹ́yìn ọ̀rẹ̀yìn wọ́n padà wá lórí ìtẹ́ bàbá wọn. Tí a bá sì rí ọba Lámídì Adéyẹmí kejì tó jẹ́ bàbá fún ọba Lámídì Adéyẹmí Ọláyíwọlá Adéyẹmí kẹta bàbá Ọláyíwọlá Lámídì tí wọ́n wàjà láìpẹ́ kí ọba Ọwọ́adé tó débẹ̀ a rí i pé bàbá wọn náà nígbà tí wọ́n ta kàngbọ̀n pẹ̀lú àwọn tó wà lórí àlééfà ń gbẹ̀ gẹ́gẹ́ bí òṣèlú wọ́n ní kí àwọn náà wọ́n kúrò lórí ìtẹ́ tó yẹ pé ibi tí wọ́n ti ń ṣe àtìpó ibẹ̀ ni bàbá ti pa ojú dé. Nítorí náà lákòókò tá a wà yìí ilá àwọn ọba kò gbọ́dọ̀ ga ju onírè lọ kí wọ́n gbìyànjú àti máa hùwà àgbà. Ọ̀dà ẹ ṣeun ìgbésẹ̀ pé kí wọ́n yọ̀yàn kúrò ní alága títí ayé ìgbìmọ̀ lọ́balọ́ba wọ́n ní ta ni ó ṣe tí kò ní bínú ẹ gbọ́ ṣé n tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ yẹn tí wọ́n yọ wọ́n kúrò tán ní gbogbo wọn ò jọ wá máa pín báwọn mẹ́ta wọ́n bẹ̀rẹ̀ sí jọ pín ìpínlẹ̀ Ọ̀yọ́ ò sí pámánẹ́ǹtì mọ́ kò sí ní alága títí ayé mọ́ ṣé kò tó kéèyàn ò bínú sí i. Yorùbá ní tá a bá fọwọ́ kún wèrè ro ọ̀dọ̀ ara ẹ̀ ní òròkó sí. Kò sí ẹni tí bóyá àwọn tó jẹ́ aṣáájú rẹ̀ tó yẹ pé ipò aṣáájú ni wọ́n wà tí òun á débẹ̀ nígbà tí a lè sọ pé ó wá dé ya akáyí tán àkàrà wá dé egun nígbà tó wá dórí tiẹ̀ lọ́wọ́ di pé wọ́n ní kò ní rí bẹ́ẹ̀ mọ́ ẹ rí i pé mo sọ ṣáájú kì í ṣègbà àkọ́kọ́ nìyí tí wọ́n ti máa pín ipò yẹn láàrin àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta ẹlòmíín sì lè débẹ̀ bóyá nípasẹ̀ bóyá. láàrin àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta ṣé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. nípínlẹ̀ Ọ̀yọ́ ni mo sọ. wọ́n ṣe ṣòfin ẹ̀ báyìí ni ìgbà kan wà tí wọ́n ń jà fún ni. ẹ rí i pé àní wọ́n ti ṣeré tí mo mọ̀ dáadáa mi ò lè sọ ní pàtó. ṣé wàá fẹsẹ̀ múlẹ̀ gbà náà. wọ́n ṣe àní mo sọ nígbà yẹn ó fẹsẹ̀ múlẹ̀ láàrin ibi tí gbọ́ rí dáadáa mo kọ́ ẹ̀kọ́ nípa ìtàn torí àwọn mo ti gbọ́ mo sì ti kánú òwe ṣùgbọ́n mi ò lè sọ ní pàtó bóyá gómìnà tó ṣe ń gbà yẹn ó ti ṣẹlẹ̀ rí láàrin ẹni pé ìgbà kan wà tí. ṣé títọ́ Ọọ̀ni lẹ́ ń sọ èrò ní ìgbà náà kan tó pín ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́ ń sọ eléyìí tí wọ́n fà ń gbà náà lọ́wọ́. ó sì ṣẹlẹ̀ nígbà tí ó sì ṣẹlẹ̀ ní àwọn ìgbà kan. ìgbà tí irú tó farajọ ó ṣẹlẹ̀ ẹ má bínú bàbá tó ṣẹlẹ̀ ó ní ìgbà tí Ọọ̀ni Ilé-Ifẹ̀ ìgbà náà ọba Òkun Síjú-Adé tó wà lórí àpèrè bàbá ọba Adéyẹmí tó ń wájà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí Ọ̀ṣun àti Ọ̀yọ́ sì jọ wà papọ̀ nínú ẹyọ kan tán jẹ́ Ọ̀yọ́ ńgbà náà lọ́hùn ní ọba Adéyẹmí tó wájà yìí ló ní ẹ dúró náà kí ló dé tó jẹ́ pé Ọọ̀ni ni yóò máa jẹ́ alága títí ayé àwọn eléyìí tí bàbá Akíntọ́lá kọ́ nígbà náà kí náà kọ nígbà náà àwọn ló fi wọ́n sí ibẹ̀ pé ó yá kí wọ́n wà ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n olóyè Bọ́lá Ìgè mo rántí olóyè Bọ́lá Ìgè lábẹ́ ìṣèjọba wọn gbà yẹn náà ti. láàrin ọdún 1979 sí 83. ṣeun ìyẹn ló wá mú wàhálà sílẹ̀ pé irọ́ o a lè gbà o kí Ọọ̀ni jẹ́ alága títí ayé ibẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí jọ fà á ibi tó ti ń fà á lọ fà á bọ̀ wọ́n gbọ́rọ̀ lọ sí ilé ẹjọ́ ọba Adéyẹmí ìgbà náà gbọ́rọ̀ lọ ilé ẹjọ́ lórí ẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun pín bí ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe pín báyìí ó di pé Ọọ̀ni dúró Ọọ̀ni wá ń jẹ́ alága títí ayé fún wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní Aláàfin bá wọlé sípò alága títí ayé láti gbà yẹn títí di àsìkò yìí ohun táwọn èèyàn kan wá ń pè fún ni pé ẹ̀yin lẹ ń jà fún kínní nígbà kan wípé àfi kí wọ́n máa pín ṣùgbọ́n gbogbo wa dórí ti ń sìn ẹ̀fẹ̀ kan tún pè pẹ̀lú àwọn míì mọ̀ ìyẹn ló lọ sàá tó túnbọ̀ báyìí tá a fi bára wa bí tá a wà yìí ẹ tẹ̀síwájú. pẹ̀lú àlàyé tẹ́ ẹ ṣe yìí ṣe hàn pé ó jọ gàtè ni kò jọ gàtè ó fẹsẹ̀ méjèèjì tí ó. mo sọ náà pé gómìnà kọ̀ọ̀kan
tàbí ẹni tó bá jẹ́ adarí ní ó wá ọ̀nà bí kò ní sí wàhálà nígbà tí òun bá dórí àlééfà. Ṣé pé bó ṣe ṣẹlẹ̀ yìí ó lè rò pé bóyá ìjà yóò mọ ṣẹlẹ̀ láàrin àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ sì rí i pé ìjà ti ń ṣẹlẹ̀ náà láàrin Olúbàdàn àti Aláàfin Ọ̀yọ́ nígbà tí a dórí àlééfà. Bóyá ìyẹn lẹni yẹn rò pé bóyá kí Olúbàdàn ó jẹ. Ẹ rí i pé tá a bá wò náà, mo sọ ṣáájú náà yìí pé ilẹ̀ Ọ̀yọ́ ló ní agbára tẹ́lẹ̀, ṣùgbọ́n gbà tó pẹ́ nígbà tí Ọ̀yọ́ ṣubú agbára padà bọ́ sọ́wọ́ Ìbàdàn. Láti ìgbà tí àwọn ìjọba amúnisìn ti dé ní Ìbàdàn ti jẹ́ olúùlú fún ẹkùn ìwọ̀ oòrùn gbà yẹn títí dàsìkò yìí tí wọ́n tún jẹ́ olúùlú fún ìpínlẹ̀ Ọ̀yọ́. Nítorí náà rí i pé Ìbàdàn náà ti ní agbára. Ṣùgbọ́n bọ́rọ̀ ṣe rí èmi kò sí ní tó burú jù pé Aláàfin Ọ̀yọ́ kò kàn lè káwọ́ gbéra torí àwọn ìlú Ọ̀yọ́ náà, àwọn èèyàn Ọ̀yọ́ wọn a máa fọwọ́ jánú àti àwọn tó jẹ́ olùfẹ́ ìlú Ọ̀yọ́ wọn a máa fọwọ́ jánú lórí ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo sọ pé tá a bá sunkún àmọ́ ríran ni. Kò sí ní tó burú ńbẹ̀ bí Aláàfin bá wá sí, torí pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ń ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ ló ń ṣe ayẹyẹ yìí. Nítorí náà kò sí ní tó burú ńbẹ̀ bí Aláàfin wọn bá wá. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà bóyá ó lè pe ìpàdé ìròyìn àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó jẹ́ káwọn aráàlú mọ̀ pé èrò òun tàbí ojúwòye òun nípa tó ń ṣẹlẹ̀ yìí. Ẹ náà sì ti sọ ṣáájú nípa àlàyé yín pé ẹni tó jẹ́ ọba wa tó gbéṣẹ̀ tẹ́lẹ̀ nígbà tí wọ́n fi Ọọ̀ni Ilé-Ifẹ̀ ṣe alága títí ayé, àwọn náà wọ́n fi ẹ̀hónú wọn hàn gbà yẹn. Nítorí náà ní ìsìn náà àwọn tó wà àwọn ní bọ́rọ̀ ṣe rí báyìí náà, àwọn ọba pàápàá àwọn ọba mẹ́ta tí a sọ pé wà nípínlẹ̀ Ọ̀yọ́ yẹn, Olúbàdàn, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àti Aláàfin, irú àwọn ọba yẹn náà àwọn náà lè máa jà kó tó di pé bóyá gómìnà náà ó ti rí i pé yóò ti mọ tí ń ṣẹlẹ̀ kó tó di pé ó gbé ìgbésẹ̀ yìí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà bí mo ṣe sọ ṣáájú, àwọn ní ọ̀dọ̀ ẹnìkan ni ló yẹ kó kọjú àìdára sí, kò sì yẹ ká pẹ̀lú ọ̀bọ jáwùrà. Bọ́rọ̀ ṣe rí yìí, èmi ó kàn rọ bàbá wa gẹ́gẹ́ bí àgbà wípé kí wọ́n gbìyànjú láti fi egun tòlò tó, torí pé àwọn èèyàn wọn mọ̀ rí wọn pé gẹ́gẹ́ bí ẹni tí ò fẹ́ kí ìlọsíwájú bá ìpínlẹ̀ Ọ̀yọ́ nípa irú ọ̀rọ̀ yìí. Ó sì ní àwọn ìgbésẹ̀ tí wọ́n lè gbé láti rí àwọn Sàràkí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ yìí, kí wọ́n sì gbìyànjú kí wọ́n fi igun tòlò tó. Bí wọ́n bá ní wọ́n ń pín láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta kò sì dín ipò Aláàfin sẹ́yìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, torí náà kí wọ́n gbìyànjú àti fi igun tòlò tó kí ọ̀rọ̀ kó má di pé yóò abúrẹ́kẹ́ sí tí ò ní mú kí, torí pé ọ̀rọ̀ yẹn kó má di adìẹ bà lókùn ara ọ̀rọ̀ kan ara ọ̀rọ̀ adìẹ. Àwọn ọba ìlú àwọn náà sì ni wọ́n jẹ́ olórí ní ẹsẹ̀ kùkú. Tí ò bá wá fi ìsọwọ́pọ̀ láàrin wọn, wọn ò ní lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba, kò sì ní jẹ́ kí nǹkan lọ bó ṣe yẹ kó lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ṣùgbọ́n ìbéèrè mi ẹ̀kan mo fẹ́ tún padà sí díẹ̀ wípé ǹjẹ́ ó tó ń téèyàn bínú sí? Mo sọ náà pé kò burú téèyàn bá bínú sí o, torí pé bóyá nǹkan tí àwọn aṣáájú bóyá àwọn ò ní fẹ́ kí ó tẹ ìlú Ọ̀yọ́ mẹ́rẹ̀. Mo sọ àwọn agbára tí Ọ̀yọ́ ní láyé àtijọ́, ṣùgbọ́n ọmọ tí ayé bí láyé pọ̀ nígbà tí Ọ̀yọ́ ti ṣubú, tó jẹ́ pé Ìbàdàn náà ti borí àti àwọn ìlú mìíràn ní ilẹ̀ Yorùbá, wọ́n ti borí lọ́wọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìyẹn ló ṣokùnfà eléyìí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà nígbà tí wọ́n ti dórí ìtẹ́ bàbá wọn, wọ́n gbọ́dọ̀ mọ jà fún ipò bàbá wọn ni. Ṣùgbọ́n nǹkan tí màá sọ ni pé òpin hóruru káwa ruru, wọ́n gbọ́dọ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe, torí pé
pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi pàmùkùrù tó bá bà lé ibi tó léwu. Kì í kàn sí pé bóyá kí wọ́n fa apá jánu pé ibi ayẹyẹ yẹn pé àwọn ò ní lọ. Lójú ìwé tèmi wọ́n sì lè lọbẹ̀ náà, wọ́n sì fi wọn sí ipò àgbà. Wọ́n bá lọbẹ̀ náà àwọn èèyàn sì máa fún wọn ní ọ̀wọ̀ tó yẹ kí wọ́n ṣe, ṣùgbọ́n wọn kàn ní dákẹ́ lásán. Wọ́n á jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé nǹkan tí gómìnà ṣe yẹn pé kò tẹ́ àwọn lọ́rùn. Ó sì ṣe pé wọ́n pé kí wọ́n fi ogun òtòlótó lórí ọ̀rọ̀ yẹn. Bẹ́ẹ̀ ẹ ṣeun, ìyẹn ló jókòó bẹ́ẹ̀. Ǹjẹ́ ìgbésẹ̀ pínpín ipò alága yìí ṣáà lè pè ní àrà ọ̀nà àti jẹ́ kí ìtẹ̀síwájú kó dé bá ìpínlẹ̀ Ọ̀yọ́ fúnra ẹ̀? Ẹ ṣe sẹ́wọ̀n pé Yorùbá bọ̀ ní ìlú ìwà kó mọ́ ní olórí. Wọn kàn lè dédé wà láì ní olórí ẹni tí ó mọ̀ darí ètò. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́ a mọ̀ pé a ní ibùdó àwọn lọ́balọ́ba. Ibùdó àwọn lọ́balọ́ba níbi tí àwọn lọ́balọ́ba ti máa ń ṣèpàdé. Ètò ti wà láyé àtijọ́ ní ìgbà ẹkùn ìwọ̀ oòrùn. Ìyẹn fi hàn pé àwọn ọba ń ṣèpàdé láti jíròrò lórí ìlọsíwájú ìlú. Nítorí náà kò sí ohun tó burú bẹ́ẹ̀ tí wọ́n bá ní alága, tí wọ́n ní igbákejì, tí wọ́n ní àwọn akọ̀wé àti àwọn ẹ̀sọ̀ǹgbè náà tí ó jọ máa ṣe ìpàdé láti mú ìlọsíwájú bá ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n á máa ṣe ìpàdé lórí bá ààbò ṣe wà níbi tí wọ́n ti ń jọba lé lórí. Wọ́n á máa ṣe ìpàdé lórí àwọn ìmọ̀ràn tí wọ́n á gba ìjọba tàbí àwọn nǹkan tí wọ́n ń fẹ́ ní agbègbè wọn, bóyá tí àwọn aráàlú ti jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹsẹ̀ kùkú ni wọ́n wà. Àwọn sì ni wọ́n mọ bí ibi tí bàtà ti ń ta aráàlú. Tó náà wọ́n gbọ́dọ̀ máa ṣe ìpàdé lóòrèkóòrè kí wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ níwọ̀nba ibi tí agbára wọn mọ láti mú kí ìdàgbàsókè kí ó bá ìlú, láti lè jẹ́ kí àlàáfíà kó jọba ní ìlú, kí ààbò kó jọba ní ìlú, àti wípé ní àwọn ẹsẹ̀ kùkú tí wọ́n wà, àwọn náà ni ó máa ṣètò bí àlàáfíà ó ṣe jọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó dà, àwọn kan sọ wípé irú àpẹẹrẹ wo wá ni Aláàfin fi lélẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe wá sí Ọ̀yọ́ pé 50 ọdún? Ẹ pé mo ti dọ́gbọ́n sọ ṣáájú náà pé aṣáájú ni wọ́n jẹ́ nílẹ̀ Nàìjíríà. Aṣáájú ni ìlú Ọ̀yọ́ àti ọba tó bá wà ńbẹ̀ jẹ́ ní ilẹ̀ Yorùbá. Aṣáájú ni wọ́n ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Mo sọ ṣáájú náà pé orúkọ ìlú Ọ̀yọ́ ni wọ́n fi fún ìpínlẹ̀ Ọ̀yọ́ ní súná ní 50 ọdún sẹ́yìn tí wọ́n ti pín ìpínlẹ̀ Ọ̀yọ́, tí wọ́n ti pín ìjọba ìpínlẹ̀ ìwọ̀ oòrùn àtijọ́ tí wọ́n pín sí oríṣiríṣi ọ̀nà, tí ìpínlẹ̀ Ògùn wà ńbẹ̀, ìpínlẹ̀ Oǹdó tí ó wà ńbẹ̀ nígbà yẹn. Nítorí náà ọ̀rọ̀ nípa ìpínlẹ̀ Ọ̀yọ́, ìlú Ọ̀yọ́ gbọ́dọ̀ kó ipa pàtàkì nípa ìpínlẹ̀ Ọ̀yọ́. Nítorí náà kò lójú ìwòye mi bí ìgbà fífi ẹ̀hónú hàn yẹn láti má lọ sí irú ayẹyẹ yẹn, lójú ìwòye tèmi kò yẹ kó rí bẹ́ẹ̀. Kí Aláàfin ó lọ bẹ̀, ṣùgbọ́n kí wọ́n jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé nǹkan yẹn kò tẹ́ àwọn lọ́rùn tó. Torí pé Yorùbá bọ̀ ní tó kọjú sẹ́nìkan yẹn ló kọ sẹ́lòmíràn. Bẹ́ẹ̀ni. Àwọn kan lè mọ sọ pé tí wọ́n ṣe dá o, àwọn mìíràn náà mọ̀ sí sọ pé tí wọ́n ṣe kò dáa tó. Tí èèyàn bá lọ bẹ̀ kò túmọ̀ sí pé bóyá èèyàn ti gba àgọ̀jẹ̀. Èèyàn ó sì mọ kódà irú tí wọ́n bá ṣe báwọn oníròyìn bá wọn sọ̀rọ̀, wọ́n lè jẹ́ kí wọ́n mọ̀ pé ìpínlẹ̀ Ọ̀yọ́ o, ìpínlẹ̀ tí a gbọ́dọ̀ rí pé ìlọsíwájú ń bá ìpínlẹ̀ Ọ̀yọ́ ni. Kí wọ́n tó sọ pé ṣe bórúkọ Ọ̀yọ́ gan ni wọ́n sọ ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó yẹ pé àwọn ò dunnú sí. Tí wọ́n bá sọ bóyá tí àwọn oníròyìn bá wọn sọ̀rọ̀, tí wọ́n bá sọ yẹn, bóyá kí wọ́n tiẹ̀ dọ́gbọ́n lábẹ́lẹ̀ pé àwọn fẹ́ bá àwọn oníròyìn ó tiẹ̀ fẹ́ bá wọn sọ ṣé bí ìjà wà láàrin ẹ̀yin àti gómìnà àti Olúbàdàn, kí ló dé tẹ́ wá? Tí wọ́n pé yẹn gan àwọn èèyàn sọ pé wọ́n hùwà àgbà. Tí ohun tẹ́ ń sọ báyìí ni pé nínú eléyìí tó ṣẹlẹ̀ yìí, ìwà àgbà ò fi bẹ́ẹ̀ farahàn.
tí a mọ̀ pé nígbà míì ojú ìwòye tí èèyàn bá fi wo nǹkan ó yàtọ̀ síra wọn. Ni mo fi sọ pé èèyàn ò gbọ́dọ̀ okun irú ruru ká wà ruru. Bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ jẹ́ òbẹ́nìkan jà fọ́gún gbogbo lé lójú ni mo lè sọ. Bí mi ò lè sọ pé bóyá kò sí ìwà àgbà ńbẹ̀. Ṣé ẹ mọ̀ pé bá ṣe lè gba ọ̀rọ̀ mọ́ra ó yàtọ̀, ìmọ̀sílára nípa nǹkan ó máa ń yàtọ̀ síra ní bọ́rọ̀ yìí ṣe wá. Ṣùgbọ́n èmi ó fẹ́ sọ pé ọbẹ̀ tàbí pé àgbà olóògbé Adébáyọ̀ Fálétí ó ní nínú akéwì ó gba èrú omi ó sì gba omi tó mọ́ gara. Tó náà àgbà wọ́n ní àgbà ní í gbà. Inú àgbà gbọ́dọ̀ ní inú kòtò láti gba ọ̀rọ̀ sí. Wọ́n lè mọ ẹ̀hónú wọn ó sì lè wà lọ́kàn wọn o, ṣùgbọ́n àwọn nǹkan tó bá yẹ kí wọ́n ṣe kí wọ́n ṣe. Ṣùgbọ́n níbi tó bá ti yẹ kí wọ́n sọ jáde pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò tẹ́ àwọn lọ́rùn. Ó dà, ẹ ṣeun. Ibi tọ́rọ̀ wá dé yìí, ẹ fi ọ̀rọ̀ àmọ̀ràn síta ká máa ṣe lọ. Ẹ ṣé, màá rọ àwọn aṣáájú wa pàápàá àwọn lọ́balọ́ba kí wọ́n ó gbìyànjú láti fi ara wọn sí ipò àgbà. Màá sì rọ ìjọba náà, àwọn ọba wa ó yẹ kí wọ́n ṣètò òfin tó yẹ pé wọ́n ò ní ojúṣe nínú ètò òṣèlú tuntun àwarawa tí a wà yìí. Mo sì rọ àwọn lọ́balọ́ba wa wípé kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba láti lè mú kí ìdàgbàsókè kó bá ilẹ̀ Yorùbá. Rúkèrúdò tí ó ń ṣẹlẹ̀ láàrin àwọn ọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn ibòmíì nílẹ̀ Yorùbá, torí pé tá a bá wo ìpínlẹ̀ Ọ̀ṣun náà ó ń ṣẹlẹ̀ bóyá láàrin Olúwo àti Ọ̀ọ̀ni àti ọba Òṣogbo àtàọ̀jà. Nítorí náà gbogbo àwọn nǹkan wọ̀nyí kí á gbìyànjú láti fi gun tòlótò kí ìlọsíwájú kó lè bá ilẹ̀ Yorùbá. Ẹ ṣeun. Ẹ ṣeun olóyè ọ̀mọ̀wé Adésọjí Adérẹ̀mí Fájẹyọ. Ẹ ṣeun. Ẹ kí àwọn èèyàn ká máa lọ. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa, torí pé ẹni tó bá ń gbọ́ ìkànnì ẹni tó sì ń wo ìkànnì ẹni èèyàn ẹni nírú ẹni bẹ́ẹ̀ jẹ́. Torí náà mò ń rọ̀ yín wípé bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ ìkànnì Lóníbẹ̀mbẹ̀yẹ̀kẹ́ nílẹ̀ yìí àti lókè òkun kí ẹ sì bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ sí i. Ẹ lè gbé ìpolówó wá o. Ó ṣe pàtàkì. Iléeṣẹ́ yìí yóò polówó ọjà yín. Ọ̀tàtà ní tà kẹ́yẹ oko tó tà ní ọ̀rọ̀ iléeṣẹ́ yìí yóò mọ̀ jẹ́. Ajé yín yóò mọ̀ bùgbàjẹ́ ni o. Nílẹ̀ yìí àti lókè òkun ní kẹ́ ẹ ti gbé ìpolówó wá. Ẹ ṣeun. Ẹ̀yin èèyàn wa, ẹ̀yin lè yàn wá, àwa lè yàn yín. Bẹ́yìn ò bá jẹ́ tẹni kì í wò kàn ní ẹni. Ọ̀rọ̀ rèé, kí lè ro tí yín ẹja mọ̀ lójú òpó tí a máa ń fi èrò ẹni hàn sí, táwọn míì ń pè ní ibi àríwísí. Tóbi Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí. Ẹ ti wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́, ẹ máa pín fáwọn ẹlòmíì lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Àwọn ohun tá à ń gbọ́, àwọn ohun tí èèyàn ń rí, ó máa ń ní í ṣe, ó dẹ̀ máa ń nípa nínú ìgbésí ayé àwọ̀ ẹ̀dá èèyàn. Ó máa ń bọ́ sínú ọpọlọ lọ́hùn láti ṣiṣẹ́, tó túmọ̀ sí pé ohun tá a bá rí, ohun tá a bá gbọ́, ohun tá a ń wò, ó ní iṣẹ́ tó ń ṣe nínú ayé ẹ̀dá. Béèyàn bá gbọ́ orin míì, á jẹ́ orin àdúrà. Kódà ẹlòmíì ò lè gbàdúrà, ṣùgbọ́n tó bá ń kọ àwọn orin àdúrà tàbí tó ń gbọ́ àwọn orin àdúrà, ó lè ti bẹ̀rí ìdáhùn tó ń béèrè fún. Òun ló mú Kálà ní Nightingale ṣe kinní kan, orin wọn tí wọ́n pè ní Agbára Kọ́. Ó ní àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ kan nínú eléyìí tó jẹ́ pé bó ṣe jẹ́ pé ó ṣòro fún ọ̀pọ̀lọpọ̀ láti gbàdúrà, ó ṣòro fẹ́lòmíì láti sọ ohun tó dáa sínú ayé ara ẹ̀. Orin yẹn gan bẹ́ẹ̀ bá ń kọ, máńgẹ́lì tó ń kọjá ó lè tibẹ̀ wá ṣẹ sínú ayé yìí. Mi máa ń gbọ́ nínú mọ́tò, lórí ìrìn, ibikíbi tí n bá wà ni mo ti ń gbọ́ orin náà. Ẹ gbìyànjú láti lọ gbọ́ orin Àlàní Nightingale. Gbogbo social media handle wọn Àlàní Nightingale lẹ́ẹ̀tẹ̀. Ẹ subscribe, ẹ like, ẹ comment, kẹ́ dẹ̀ share ẹ̀. Ẹ ṣeun. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán, tó bá dẹ̀ jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o, nípa Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ máa bá mi wò ó. Ẹ wò ó, ó lèmi náà máa ń wò ó. Ṣẹ́rí tí n bá ti ń wò ó, mo máa ń gbàgbé ìrònú.
mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí bóyá mo sùn tàbí bóyá mo dúró. Tẹ́yin náà bá ti ń wò, ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kíni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀, kí ẹ dẹ̀ máa wò ó. God bless you. Bembeyeke TV. Ẹ ṣé gan.